kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ fún àánú ńlá àti àrígbà àti oore ọ̀fẹ́ tí ẹ fi kà wá mọ́ àwọn alààyè ọkàn lónìí. A ṣe yín lọ́ba ọlọ́run aláàánú wa tí ẹ ṣàánú fún wa, tí ẹ tún jẹ́ ká rí ọjọ́ ìṣẹ́gun tí ó gbẹ̀yìn nínú oṣù kẹrin. A mọ rírì yín, a sọ pé ẹ ṣé o, Olúwa ẹ gba ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Ọlọ́run láti orúgun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, olóore tí yóò fi ẹ̀rín sí wa lẹ́nu. Olúwa ẹ rán wọn sí wa ní orúkọ Jésù, kí ayé wa kí ó ní ìtumọ̀, kí ó sì fi ògo fún orúkọ yín. A dúpẹ́ Ọlọ́run wa nítorí tí ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín. Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé ó bìkítà nípa ara rẹ. Ó bìkítà nípa ara rẹ. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún. Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín, tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin kì í sì ṣe ti ara yín mọ́ o. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. A mú Bíbélì kíkà wá nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ṣe, àti pé ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Bí ẹnikẹ́ni bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun ni Ọlọ́run yóò parun, nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run, èyí tí ẹ̀yin jẹ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Kí Ọlọ́run àlàáfíà tìkálára rẹ̀ kí ó sọ ọkàn yín di mímọ́ pátápátá, kí ó sì pa ẹ̀mí àti ọkàn àti ara yín mọ́ pátápátá ní àìlábùkù ní ìgbà wíwá Olúwa wa Jésù Kristi. Ìwé Tẹsalóníkà kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Ibi kíkà òkè yìí tọ́ka sí fún wa gbangba pé Ọlọ́run fẹ́ kí ọkàn, ẹ̀mí àti ara wa wà ní pípamọ́ títí láì ní àbùkù títí di ọjọ́ bíbọ̀ rẹ̀. Èyí tako ohun tí ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń sọ nípa pé Ọlọ́run bìkítà nípa ọkàn àti ẹ̀mí nìkan, kì í ṣe nípa ara wa. Ọlọ́run bìkítà nípa ara wa o. Ó sì fẹ́ kí a jẹ́ aláìlábùkù. Ó bìkítà nípa ohun tí a wọ̀. Ìwé Tẹsalóníkà kìíní, ìwé Tímótì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án. Bí a ṣe ń lo ara wa. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Àti bí a ṣe ń ya àwòrán ara wa sí. Ìwé Lífítíkò orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ó bìkítà nípa ara rẹ gẹ́gẹ́ bí o ṣe ń ka ọkàn rẹ kún. Òtítọ́ rẹ̀ ni pé ipò tí ọkàn rẹ bá wà ni yóò sọ ipò tí ara rẹ yóò wà. Ohun tí ó bá wà nínú rẹ ni yóò hàn síta. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mo pe àwọn ìránṣẹ́ kan wá láti wá kọ́ni ní ilé ẹ̀kọ́ Bíbélì ti ìjọ Ìràpadà. Wọ́n sọ fún àwọn akẹ́kọ̀ọ́ mi pé èmi tí mo fín jù, olófintótó ni mí. Nítorí náà ni mo ṣe fi òdiwọ̀n sí bí wọ́n ṣe lè lo ara wọn, àti pé ọkàn wọn nìkan ni Ọlọ́run nílò, ni ó jẹ Ọlọ́run lógún. Nígbà tí màá fi dé kíláàsì, àwọn akẹ́kọ̀ọ́ ti gba àwọn ènìyàn tí mo pè wá gbọ́ o. Mo ní láti yí wọn lọ́kàn padà. Torí náà mo lọ mú ọsàn méjì, ọ̀kan pọ́n, èkejì ní àwọ̀ ewé. Mo na ọsàn méjèèjì sókè nínú kíláàsì. Mo wí pé èwo nínú ọsàn méjèèjì yìí ni ó ti pọ́n? Gbogbo wọn nawọ́ sí èyí tó pọ́n. Mo tún béèrè lẹ́ẹ̀kan sí wípé báwo ni wọ́n ṣe mọ̀ pé ó pọ́n? Wọ́n ní ó hàn kedere láti ìta pé ó pọ́n nínú rẹ̀. Pẹ̀lú ìyẹn, mo sọ fún wọn pé tí Kristi tí ẹ sọ pé ẹ ní nínú yín kò bá hàn ní ìta, ó lè jẹ́ pé o ò ní Kristi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn o. Yálà
a fẹ́ tàbí a kọ̀, àwọn ènìyàn wọ́n máa ń wo bí a ṣe ń rìn, wọ́n máa ń wo bí a ṣe rí ní ìta, wọn yóò sì ṣe ìpinnu wọn nípa èsì Kristẹni látàrí ohun tí wọ́n bá rí ọ tí o fi ara rẹ ṣe. Tí o bá rí bí àwọn ti ayé, wọn yóò gbàgbọ́ pé ìwọ náà dàbí wọn àti pé kò sí ohun tó yàtọ̀ nípa rẹ sí ti ayé. Wọn kò ní tẹ́tí sí ìyìnrere tí o bá ń wàásù. Tí o bá múra bí aṣẹ́wó tàbí tí o bá múra bí jàǹdùkú, má ṣe jẹ́ kí ẹnìkan yí padà kúrò ní ìyìnrere nítorí ìrísí rẹ. Pa ara rẹ mọ́ ní àìlábùkù. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò. Ǹjẹ́ àwọn ènìyàn lè sọ pé àtúnbí ni ọ́ bí wọ́n bá kàn wo ìrísí rẹ lásán? Ǹjẹ́ wọ́n lè sọ pé àtúnbí ni ọ́ tí wọ́n bá wo ìrísí rẹ lásán? Jẹ́ kí a gbàdúrà ká sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ aṣojú rere àti inú àti ìta mi. Olúwa jẹ́ kí ó ṣojú rere. Jẹ́ kí àwọn ènìyàn rí mi níta, kí wọ́n wo mi bí ó ṣe rí, kí wọ́n sì lè fi ayé mi fún ọ. Ọlọ́run má jẹ́ kí ìmúra mi kí ó rán àwọn ènìyàn lọ sí ọ̀run àpáàdì. Ṣàánú fún mi. Ọlọ́run, a dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá wa like, ẹ máa bá wa share, kẹ́dẹ̀ máa comment, ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, kí a máa bá wa kọ nǹkan kí ẹ sì máa bá wa pín káàkiri fún àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó dàbọ̀.